sórí kọ́kọ́rọ́ lélẹ́yìí bí ìwọ bá ṣe tán láti pọn mi kí ìwọ pè mí. ṣé wà ókè. ìwọ bá yẹ yín jẹ́. ìwọ máa ń lọ́gbà lọ́gbà. tí wọ́n bẹ̀rù ṣé ó gbádùn. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà. bàbá kí ló ṣe ẹ. sọrí gbogbo eléyìí tó ń ṣe yìí ọkàn ránjú ni o bọ́ọ̀ bá lọ́wọ́ ọ̀pọ̀ mi ẹnikẹ́ni tó bá fẹ́ pọn mi kó mówó bọ́ta láì sọ owó kò sómi ju wọn lẹ̀. bàbá yìí ti ṣe bàbá yìí lòdù bí mo fẹ́ kẹ́ ní kẹlẹ̀ bẹ̀lẹ̀ jẹ̀lẹ̀ ni. ó kì í wọ́n lẹ̀ sí ẹ̀ bàbá ẹnu ti pọ̀ jù kí ló ṣe yìí wọ́n láyé ti pọ̀ jù náà. ẹni sùúrù ṣe bẹ́ẹ̀ gbẹlẹgbẹlẹ ẹgbẹlẹgbẹ máa ń gbà nínà ẹ fún oníkókóró ẹjẹ kó pọn mi. gbà fún wọn. lálọ́dún wa fẹ́rẹ̀ jẹ́ ìgbà ẹgbẹ́ gómìnà ọ̀run. ẹ mọ wọn wà mo wà kọ pọn mi. ẹni sùúrù kí ló dé bàbá kí ló tún ṣẹlẹ̀. ọsàn jàre olóhùn fẹ́ pọn mi mo sì ní kó mówó wá ó ní kò sówó ó sì lóhùn fẹ́ pọn mi. ẹ̀yin náà sọ pé àbáyọ kì í máa ń fowó mi wọn báyọ̀ ń ṣeré ẹ̀yin náà ti mọ̀ kí ló tí ẹ fẹ́ fún wọn lówó mi wọn ẹ fún wọn náà. mo jáde lọ lánàá mo máa ṣe transfer fáwọn oní pos wọ́n dẹ́bìtì mi ó ní àwọn òróró níbi oní pos wọ́n ní pé ó ní kí n padà wá láàárọ̀ yìí láti wá rectify mo dẹ̀ sọ fún wọn kájé pọn mi tí n bá pọn tí n bá dé màá fún wọn lówó mi wọn. ṣé ìwọ náà ti gbọ́ sọ́wọ́ atẹ́gùn ní kẹ́mi máa dúró dè owó atẹ́gùn ní kẹ́mi máa dúró dè tí ìwọ náà ti gbọ́. bàbá ẹ máa ṣe sùúrù ẹ má bínú ẹ̀yin náà ẹ wo bójú ẹ ṣe pọ́n ẹ ti frustrate life ẹ and then ìwọ ó dẹ̀ ń ranjú òun ranjú tó òun kọ́ ló lọ́rọ̀ ó dẹ̀ ń ranjú òun ranjú tó bá gbá bàbá rẹ̀ sìn tó bá ṣubú lulẹ̀ ṣé o lè gbé wọn. àwọn bá tí wọ́n lọ nìyẹn ẹ̀rọ lágbàwé rẹ̀ lè. dey play. ẹ wo kì í ṣe ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ gbogbo wa nù lé ní wàhálà bàbá ti pọ̀ jù. èèyàn ní kóun pọn mi kóun fi wẹ̀ tóun bá dé láti ibi tóun lọ á dẹ̀ fún ọ lówó omi mélòó ló fẹ́ pọn. ẹ wo gbogbo àgbà ní àwọn àgbà ẹni tó bá lágbà ńlẹ kò ní sọ̀rọ̀ ságbà ńlẹ. àgbà ìbò lágbà burúkú tí wọ́n ti pọ̀ jù. bàbá nítorí ti tiẹ̀ ní ọ̀rọ̀ mi. ọkà rẹ ọmọ dáadáa ni ìwọ máa jẹ. àwọn yòókù kì í ṣe ọmọ dáadáa ọmọ burúkú làwọn takù torí pé tí nàbí ẹni àtẹwà fún ilé tí ń fẹ́ fọ́ dé àbí òun náà ṣe jẹ́ ọmọ dáadáa. èmi kò mọ̀ o èmi kò mọ̀ o. ẹ sí omi o. ẹ kí lọ rí èmi là ń gbọ́ ṣe sí èmi là ń sọ fún gbẹ̀yìn òmò mo ti mọ̀ pé máa sọ ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ dúró kí ló máa ń ṣe yín náà. bàbá olómi ìkàrẹ́ agbo òṣì àdàràdàràdà ẹjọ́ wọn ló ṣì ní ẹjọ́ ìtìwọ́ ni. omi ìkà ẹ̀dá ẹ̀rọnú ọjọ́ àti sùn kí ló dé. àfìmí. bàbá ògbà kí n pọn mi o wọn láwọn ò lè gbà kẹ́ ẹ dé ká tó wá sanwó mi o. bàbá yìí ní ìṣòro. ọ̀hún lè gbà kí n jẹ́ kí n bá sanwó mi ní ilé tí mo gbé tí ọba ìfẹ́ sọ ní burúkú ni gbogbo ọ̀rọ̀ náà tó bá rẹ̀ sọ́wọ́ ìfọ̀ àwọn ìjọ wọn lè fọ́ fún ọ̀rọ̀ yẹn lórí o sábà yẹn sí eré ni máa ń fẹ́ da ọ̀nà wọn ní wọn lọ bí bọ́yẹ̀ tí wọ́n fẹ́ da wà báyìí sí náà wọn máa fọ́ọ̀dù máa báyìí lórí o. àwọn dàbí pé bàbá yẹn àkọ́kọ́ fún mi ní kiri ọ̀kẹ́. ẹ wá kí ló ń gbé yẹn náà. ẹ ṣé wàá fẹ́ lọ bá àbọ̀lù mi jà ni. kí ló ti wèrè bá wọn jà inú ilé tí mo gbé ṣé mo nílé pọnmi kí n wẹ̀ kí n lọ ẹ̀rọ tẹ́ ń bá wà náà mo ń lọ bí kan ní 8 a ti wà ní 7:30 báyìí wọ́n burúkú ìwé tí sọ́kọ̀ báyìí lómi ò ní chẹ́ńjì lọ́wọ́ ṣé màá náwó mi ò ní fún wa báyìí kí ló ń fa ni bàbá láfẹ́ jẹ gan. tẹ bá lọ bá bàbá olómi ní báyìí ní 7:30 tàwa yìí mo promise yín wípé 20 o'clock ẹ tí lọ bí 10 lọ ṣé bàbá olómi ni bàbá olómi ò ní fún yín lómi ẹ wo tó wà lọ́wọ́ mi mo mọ̀ọ́mọ̀ mo ra omi lọ́wọ́ wọn tí mo fi faṣọ tí mo sàì mo gba chẹ́ǹjì mi lọ́wọ́ wọn ni torí àwọn náà wúlò ẹ gbà ẹ lọ ra omi fọ́kọ yín kọ́ fi wẹ̀ ẹ wá ẹ jẹ́ kán bá yín ro omi kẹfì. Bàbá olómi ó dá mi lójú pé tíyàwó wọn bá bí ọmọ tuntun sáyé báyìí tíyàwó wọn ò bá sanwó omi wọn ò ní fún lómi tó máa fi wé ọmọ níbi tó ya wèrè dé nítorí omi bàbá òsì. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà. ṣé dáadáa kò lè sọ̀rọ̀ dáadáa
kí ni wọ́n fẹ́ sọ. nísù mi ò láìkí gbogbo ìwà tó máa ń wù yìí o ìwà tó ń wù àwọn ìwà sọ lẹ́nu ni o kí ló ṣẹlẹ̀ náà ó dé fẹ́ àwọn pípò yìí sílẹ̀ kí ló ṣẹlẹ̀ fi wọ́n sílẹ̀ jẹ́ kó máa pọn mi náà kí ló dé kí ni gbogbo wàhálà tó ń bá wọn fà ní gbogbo ìgbà bó ṣe wà ń sìn báyìí sí ọmọ rẹ pé mi ò ń bẹ èso tọrọ ni mo dé ń bẹ èso tọrọ ìwọ ló gbọ́ ìwà tinú ẹ̀ òun ló máa fẹ́ wù ó fi wọ́n sílẹ̀ kó jẹ́ kó máa pọn mi jẹ́ kó wọ́n pọn mi kí ló ṣẹlẹ̀ tó ń fìtìnà tí ayé wọn lórí pé ó fẹ́ pọn mi tó ń gbowó tó ń sọ pé kó máa mówó wá èèyàn tó wà nínú ilé tó yẹ pé ó ń sanwó ilé kò ń ṣe pé wọ́n sanwó ilé ó tún fìtìnà tí ayé wọn kó ṣe máa sanwó omi. ṣé wọ́n ní mi ò jẹ́ káwọn pọn mi ni ìdí èmi sọ fún wọn ni pé kí wọ́n sanwó bí ìyá mi bá ní òun fẹ́ pọn mi ìyá mi á sanwó. ṣé ọ̀rọ̀ náà ni wọ́n ló ń sọ lẹ́nu yìí báyìí ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yìí nǹkan tèmi ṣàfẹ́ sọ fún ẹ ni pé jẹ́ kí wọ́n máa pọn mi. wọn kò lè pọn mi. wàhálà tó ń bá wọn fà yóò ti pọ̀ ju o ó ti pọ̀ ju ẹ̀mí mi lọ o. wọn kò lè pọn mi wo bàbá mi tí mo jogún omi lọ́wọ́ rẹ̀ bó bá jí nísìn tó lóun máa pọn mi ó máa sanwó bí kò sanwó kò lè rómi pọn. àwọn tí wọ́n ṣiṣẹ́ tó ń ṣe wàhálà wọ́n máa sanwó kan tó pọn mi tí wọ́n bá ṣiṣẹ́ yẹn ṣé wọ́n máa dé bá ni. èmi ti dé bàbá yìí o. èmi sọ tèmi fún ẹ o tí àwọn pípù yẹn sílẹ̀ jẹ́ kí wọ́n máa pọn mi because lójú wọn sìn wọ́n máa rò pé mi ò bẹ sòtọ́ ọ̀rọ̀ pé dẹ̀ ń bẹ sọ ìwọ ló gbọ́. wo gbogbo ohun tí ìwọ sọ yìí kò kè mí o sóúnjẹ ti jiná oúnjẹ nìkan bẹ́ẹ̀ mi gbé wá sóúnjẹ ti jiná àbí kò tí ì jiná. máa lọ wò ó sìn ṣùgbọ́n kẹ́ ẹ gbọ́ nǹkan tèmi ń sọ kó tó pẹ́ fún yín máa lọ bá yín gbóúnjẹ wá kó tó pẹ́. èso àyídọ́bọ̀ mi gan ló ń pé káàyò má bá kíní ìjáfẹ́ mi o má bá kíní ìjáfẹ́ mi o bí wọ́n bá bàjẹ́ ìwọ máa sanwó. bàbá olómi ìkàrẹ́ o omi èso àyídọ́bọ̀ mi gan ló ń pé káàyò jáde ti yàyí kí ló pé o. èso àyídọ́bọ̀ mi gan ló ń pé káàyò jáde. ọmọbìnrin yìí ti fọwọ́ bá kíní yìí jẹ́ mi. bàbá Tàpá kí ló dé bàbá Tàpá. ní ìmájìkì nǹkan tó dúró ní ilé ìlànà. àmọ́ àfi tó bá sọ fún un. ọmọ ìlẹ́ni tó lọ wá lánàá ó lè bí ó kọ́ ká tó bẹ̀rẹ̀ ní tí ó kọ́ kó gbẹ̀ngbọ̀n mú ga gbẹ̀ngbọ̀n kí ló ṣẹlẹ̀ káì tí ó jẹun náà nǹkan bóyá ẹ̀mọ̀ àṣìṣú ilé ní inú mi ní ilẹ̀ gbé pọ́kẹ́tì pé kì í sálẹ̀ ọkùnrin omi díẹ̀ báyìí máa bọ́ tàṣí tábàyì mo bá lákìntà bàbá. bàbá olómi ó chẹ́ǹjẹ̀ kan fún mi ni ó chẹ́ǹjẹ̀ lórí pé kì í kàn bú omi láàfù pé kí gẹ́fẹ̀ẹ́ mi kàn fi tọ́lẹ́tì. abánigbé mọ́ mú wẹ̀ ni tó mọ pọ́ tẹ̀ ni ó ti mọ bàbá yìí lánàá kó tó dé ni. ok mo ti mọ bàbá yìí lánàá kó tó dé ilé tí mo gbálé sí kí n má lè bu omi mo tiẹ̀ ti wá wò pé ó yẹ bàbá wẹ́ ẹ jẹ́ kí n ṣe transfer fún yín pé kì í tiẹ̀ fi bu omi àfún yẹn àmọ́ sáfíìsì ò dáa bàbá ní mi ò lè bu níṣẹ́. ìwọ náà ti mọ̀ pá kò bí ọmọ wọn lómi orújọ́ tọmọ kan dákún bù ká pọ̀n bómi díẹ̀ ká rọ lé lórí bàbá fárígá wọn náà gbọ́dọ̀ rọ mi lé lórí kó tó dípa gbọ́mọ yẹn lọ sọ́sítà kó tó lajú. ìwọ náà ó ti mọ̀ wára lé ẹ̀. àmọ́ agbálẹ̀ síbí báyìí ni náà. kò yẹ kí wọn náà máa jẹ́ kó mi máa tán lé irú èmi báyìí sì pé omi yẹn bá ti kú half nínú drum mo máa ti ń kun nìkan láàrin mi àti ẹ̀ṣọ́ ọmọ yìí wá padà yàgbẹ́. kí ló ń ṣe ẹ inú igbó ni mo padà mú lọ kódà gbé wílò kìíní. ọ̀rọ̀ ti abúlé ṣùgbọ́n àti wá ṣe ogun tẹ̀sí yẹn tán tí ọmọ yẹn ò wẹ̀ tó fi lọ. kò tún káwọ́ apá ẹ̀yìn mo ní yàn bàbá ò jẹ́ ká bomi kódà gan gbé wọn tó lọ gan lọ fomi tán bàálì ni kò sí nǹkan tó fẹ́ fi clean up náà. àrùn sáwọn ará nu mọ́tò. wo jẹ́ kí mi sọ fún ẹ sórí gbogbo nǹkan tó ń ṣe yìí bí kò kàn mú ọmọ òun fìyà jẹra ẹ̀yìn because o ti mọnú ilé tá à ń gbé o ti mọ̀ pé bàbá yẹn ń fomi ṣeré tó bá ti náwọn àlejò tó special bẹ́yẹn gbé kó gbé lọ sí hòtẹ́ẹ̀lì náà èlò ní short rest èlò ló fẹ́ fún wọn lóòtẹ́ẹ̀lì tó wá gbé wọn wá sínú ilé wò jẹ́ kí mi sọ fún ẹ inú ilé yìí tí wọ́n á yẹ pé ó jẹ́ inú ilé tó dáa ni èmi mo máa fáìn rí ara mi tipẹ́tipẹ́ sórí inú ilé téèyàn bá ń gbé tó ti ń rí jẹ tó ń rí mu tíṣẹ́ ń lọ déédéé tí gbogbo nǹkan fi fáìn fún ó ti yí ẹ èmi ò ní rò pé kó yẹ kí èèyàn kúrò ńbẹ̀ tí n bá ń ṣe yẹn màá ti kúrò nínú ilé bàbá yẹn ń ṣe tí wọ́n bá gbé náà ọba pélé yìí dáa òun mo kàn ṣe fi forí rọ tí màá ṣe yẹn màá ti lọ màá ti gbalé síbòmí àmọ́ ibo mo mọ̀ tí mo fẹ́ lọ gbalé sí gbogbo ilé kọ́ ló wà òkè gbogbo ilé kọ́ ló dáa ibòmíì tí mo fẹ́ lọ gbalé sí yẹn kí ni mo mọ̀ tí mo fẹ́ lọ bá ń bẹ̀ bí wọ́n mo ṣe ń forí rọ mo yí wo pé wèrè ní ká máa ṣe kí ni ká máa fi gbogbo wèrè lọ. ó dá. ní agbọ́njẹ́ ń dáná o
tí ò ń ṣe promo fún bàbá onílé ni àbí. ó yá mi lẹ́nu. promo bá wò. ó ń ṣe promo lé wọn kí n ti wá pẹ̀lú ilé kan dá anéyìn ó dá ó sọ pé lé dá. kí ló ṣẹlẹ̀ ṣé lè yóò dáa ni àbí kí lẹ̀ ń try láti sọ ṣé ní sùúrù ṣé bó ṣe wà yìí ó jẹun ẹ̀mẹ́ta kó pé nulẹ̀. tí n bá jẹ́ mi ìjẹ́ kí ló kàn mí. ṣé o wọṣọ tó ń wẹ̀ nulẹ̀. ẹ sí ọ̀dọ̀ ń fowó rà fún mi. kí ló tún wá kù ṣé ilé ò tún dáa tó bẹ́ẹ̀. ọ̀gbẹ́ni kí lè yìí ó bí a lè ṣe sí ọ̀rọ̀ bàbá yìí. ok nǹkan tá a fẹ́ ṣe ló pè wá fún àbí o ti wá ṣèyàn pé báyìí o ti ṣèyàn pé torí kò sí ìdókè mi pẹ̀lú wàhálà tí wọ́n fèsì pẹ̀lú bàbá ìwọ nìyẹn bàbá nìyẹn. má wọrí ṣebí nǹkan tí o fi wọ fẹ́ sọ nìyẹn àbí má fọ. kí ló ní bébí yẹn fi nínú ìdí lánàá. kí ló ń ṣe tó ṣe báyìí náà mo ní pé ọmọ mo mú lọ́nà igbó ó lọ fi wé pákí nídìí. ok ewé pákí next time tó bá ti wá tún gbọ́ra ẹ má dùn mí nínú ilé ó ti yí ẹ ó dá mi lójú pé tó fi wé pákí nídìí lánàá yẹn wèrè pé ló máa fi nìdí ẹ ti já wèrè. ok fọ́ọ̀sì ọ̀ bàbá olómi. wá tí ó yélé yìí kò ṣeé tẹ̀lé káfíńà bisikíìtì. wọ́n jẹ́ pé òun àti bàbá ọ̀nà kọ̀ọ̀kan máa lọ àìsíkì wa. wọn ò lọ àìsíkì tiẹ̀ ni. mo kàn fi ká sẹ́ǹsì o mo sọ fún ẹ o. no ẹnìjọ́ mẹ́ta iná láìpẹ́ tiẹ̀ náà ti change o ṣe báyìí last year òyìn dáadáa ní ẹ sí ni bẹ́ẹ̀ mo gbọ́rọ̀ lẹ́ni sìn ẹ mú mi sọ́wọ́. ní sùúrù ó ní mi ṣe báyìí láṣẹ ṣé tí mo fún fèrè káàkiri. bàbá máa ń sùn ní kẹ bàbá o ẹ yà sà mo ti wò níta mẹ́rin mi ò rí anybody mi ò ṣe pé kí n wọlé wá wò yìí. ilẹ̀ ó máa rẹ̀ mí mo ní kí n sinmi àwọn yẹn kàn ń ra omi rámi wọ́n kàn ń ra omi ni wọ́n sì mọ̀ pé bẹ́ẹ̀mi bá ti rówó ọkàn mi máa ń balẹ̀ inú mi máa ń dùn ní. bàbá olómi èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká wá èèyàn síbi omi yẹn ká máa bá yín gbowó jẹ́ pé akọ̀rọ̀ wá dìlífà fún yín ẹ ti ń stress ara ẹ máa ti dàgbà. Fẹ́mi wọ́n máa kówó jẹ ọ̀dà kò sí wàhálà mo jáde mo kọ̀ lọ ṣe fàájì mo kọ̀ pé bàbá mi ìwé kẹtù àtúnṣe àdá ṣáà oúnjẹ àgbà ni bẹ́ẹ̀ ni àbá oúnjẹ ọmọ ni. èmi nìkan tó. ṣe fi sọ̀rọ̀ àgbẹ̀ mi ìmọ̀lẹ́sì tí wọ́n ní tíì níbẹ̀ ẹ jẹ́ kí n ṣe owó tíì fún yín. Fẹ́mi ọmọ dáadáa ni wọ́n èjì wàá di ni wọ́n máa jẹ́. bàbá ẹ ti ń jẹ ni ṣé kíkú máa ṣòwò tí mò ń gbà yẹn. ṣe. kí n tún ṣìṣe náà èmi nígbà tí ń jẹ. bàbá olómi èjì wàá di tàbí ọmọ dáadáa. ẹ ṣe wọ́n pẹ́ mo ti ṣe àgànà máa yẹn lọ́sọ̀ àná. mo ti ṣe ó ti wà ní ọ̀tá rẹ̀ tẹ́ wá ṣẹ́ẹ̀kì ó máa fi wọ́n bá ṣeun. kò sí wàrà wà. wọ́n tọ́ fún ìdáṣọ ló pé ìwọ́n fún mi búrẹ́dì o. ìyàwó yín ṣé ẹ máa jẹ gbogbo ẹlẹ́ẹ̀kan náà sí ni. ẹ̀yin lẹ́jọ́ ọmọ orí èmi lọ. Fẹ́mi fẹ́rẹ́ sí díẹ̀. Fẹ́mi bàbá olómi bàbá tèmi. èjì wàá di kódà àwọn àlùbáríkà. ẹ ṣeun o. ẹ̀ dá o ẹ̀yà gidi lọ́mọ yìí máa jẹ́. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ lára. bàbá wèrè tó pọ̀ jogún mi wo ẹni tó lómi yẹn náà ẹni tó ń jogún mi lọ́wọ́ ẹ̀ òun ló wà ń ta tí ò lè wọlé mọ́ yẹn ó tọ́ lásán. mo bá wò pé lọ́kọ̀ ṣe ọkọ̀ fún bàbá yẹn kí n dá bàbá yẹn gbélé mo tọ́ pé tí máa dá bàbá yẹn gbélé òbí dá tó àdá ń gbèsè kan débi pé a máa rí kúkú mi báyìí a máa tọ́ sí a máa tọ́ a lè máa jẹ gbèsè. máa ń bọ̀ ẹ́ńjìnì òní pọ́ọ̀pù mi máa bu iyọ̀ sílẹ̀ mo wá bàjẹ́ tí máa ti bàjẹ́ àlọ́ jẹ́ mo ti tẹ̀ jù. ẹ jẹ́ ká ṣe kínní díẹ̀ o ẹ jẹ́ ká ṣe díẹ̀ o torí tá a bá ní káwọn olúwo fẹ̀ àkọ́rọ́ akọ́lé mú o. ẹ jẹ́ ká máa fún bàbá ìlú bó ṣe ń béèrè tá a bá ti wá mọ̀ pé a lè fún bóyá kí gbogbo wa máa lọ pọnmi wá ń ta ká máa lò ó asáàtì mọ̀ pé tẹ́lẹ̀ náà tí ò bá sún nínú ilé asá máa lọ kọ mẹ́ta náà yìí táwọn máa fi dára láàmú táwọn máa fi dé pa ẹ̀mí bàbá káàkiri èmi ò náwó ń bẹ̀ o àti wọ́n sọ owó mi rẹ̀ ó ti wá ní ó ti wá ní díẹ̀ díẹ̀ o ẹ má
dà gbogbo sí jẹnẹrétọ̀ ẹ̀ o because ẹ ti mọ̀ pé kí ló ti jẹun nìyẹn tí wọ́n bá dẹ̀ ti gbà bẹ́ẹ̀ bí kí yóò gbàjẹ́ lẹ́nu ẹ̀ ni o. ẹni tó bá dẹ̀ ti gbàjẹ́ lẹ́nu ẹ̀ ó fẹ́ pa ni o. sọ wọn tó sọ mi respect ẹlẹ́nu ara kò sẹ́ni tó kò sanwó fún bàbá everybody ló sanwó mi mo ti bàbá yìí ti pọ̀ jù bàbá yẹn ti gbẹ́dẹ̀ lórí yẹn jù àwọn ọmọ yẹn tó rí lára ìdílé náà gbé lóòótọ́ tó bá sọ nílé àmàlọ́pọ̀ nípa omi dẹ̀ ti wà nílé ní adẹ́rẹ́ máa jẹ àǹfààní omi. nígbà tí bàbá ní ká máa jẹ àǹfààní omi nínú ilé kọ́ kí la fẹ́ ṣe ẹ fi bàbá ilẹ̀ sórí owó ẹ̀ ẹni tó bá lè pọn mi tó lè sanwó omi nínú ilé ẹ pọn mi lọ́wọ́ bàbá ẹ fún wọn lówó ẹ tó bá lè fi wọn kagbára tó wọn ká ẹ ló pọn mi yín ta ìyẹn sọ̀jú ká máa fi níjà ọlájà lórí ọ̀rọ̀ olómídé yìí lọ èmi ò nífẹ̀ẹ́ sí o. àwọn ọmọ òjò ní tẹ́lẹ̀ ó ti gé mi sí. bọ́lá ló fámìlì ẹni bàbá yà ẹni ọba ìwà jẹ́ fámìlì òní náà sọ tó ń sọ. ọ̀dà rẹ̀ ní báwọ̀ rí ìwọ máa wọ̀ rí àwọn tẹ̀lé fẹ́ ṣe inú mi ló wà. èmi ò rò wó lè tó yìí o lórí dákun omi ká sanwó yìí èmi ìjà ọlá ìjà lórí òun ẹni wá lè sanwó mi fún bàbá ó sanwó kó pọn mi. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà. bàbá ọ̀ka rẹ̀ ṣé wàá pa ọmọ dáadáa. bàbá olómi ọmọ dáadáa. bàbá tèmi tó mọ yá yìí. èjì wá ń jí ìwọ náà ọmọ dáadáa ni ìwọ náà. ẹ̀rọ èèyàn ní ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan kan ló sọ sí mi lọ́kàn mo wá ní pé kí n wá bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ torí bí gbogbo nǹkan ṣe ń lọ nínú ilé yìí ìjà lẹ́nu ìjà lọ́la ilé wa yìí gan wọ́n ti dá wa mọ̀ ládùúgbò nípa ilé bàbá olómi o ariwo gèè ní lójoojúmọ́ so wọ́n wò pé gẹ́gẹ́ bá ṣe ti mọ̀ pé 4k náà ni owó ilé ẹ kàn máa pé gbogbo wa ẹ máa bá gbogbo wa ṣèpàdé pókè o due to one or two things sọ pé ẹ ti increase owó ilé instead of 4k ó ti di 5k but ọlọ́kan tí ẹ ti máa mọ̀ pé ẹ ti fi 1k sórí owó so 1000 ẹ̀yin ti máa ní lọ́kàn ní pé owó mi ẹ lè má sọ fún wọn so ẹ kàn máa jẹ́ kó máa pọn mi lọ́fẹ̀ẹ́ ẹ mọ̀ inú wọn tún máa dán máa dọ̀ bá pa bàbá olómi ti wá náìzò wọn ti ń fún wa lómi ọ̀fẹ́ o but ọlọ́kan tí ẹ̀yin ti yọ 1000 owó mi àbí kí lẹ rò. láyé kò lè bọ́ sí kò lè bọ́ sí káwọn máa pọ́n mi báyẹn kò lè bọ́ sí ní àwọn tó jẹ́ pé ẹlòmíì ó lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́fà ní ọjọ́ kan àwọn ni kọ́ máa pọ́n mi kẹ́ẹ̀mí fi àpò márùn-ún kẹ́ẹ̀mí fi kó owó tí wọ́n máa wẹ̀ bí ẹja ọ̀rọ̀ tó gbàgbé ilé tí ń wálé kiri kò lè bọ́ sí o sórí ìyá Fàtáì owó omi tí ìyá Fàtáì máa ń rà lọ́wọ́ mi láàrin ọ̀sẹ̀ ìmọ̀ tó 700 naira tá a bá wá sí 700 naira báwọn òbí tó máa jẹ́ lóṣù kan kí wọ́n fi àpò márùn-ún kó owó ìwọ náà wò ta ni yóò sọ ọ́ tì. Actually èmi wò pé kí peace lè reign but ẹ̀yin náà tún ní point àmọ́ síbẹ̀síbẹ̀ ṣé bọ́n ṣe ń gbé yín lẹ́nu gbóná yẹn tó tẹ́ yín lọ́rùn ni. káyì wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ èmi láìkí wàhálà gan káyì mo fẹ́ràn wàhálà gan sórí ìgbà míì bá a bá fa wàhálà bá òun èmi ò kí ń jẹ́ wọlé èmi fẹ́ kí ẹ̀mí tèmi kó máa gbóná ní gbogbo ìgbà kẹ́ẹ̀mí mi lè gùn dáadáa sọ ma pé bẹ́ẹ̀ mi èèyàn bá tutù ó tọ̀hún lè tètè kú. so lọ́dọ̀ tí ìfọ̀kànbalẹ̀ máa ń jẹ́ kẹ́mi kúrú bàbá olómi ó dáa tó bá yẹ kó bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ fẹ́ ṣe nìyẹn kò sí wàhálà èmi náà máa gbìyànjú àti bá wọn sọ̀rọ̀ mi ì ṣàkọ̀fẹ́ ká máa jà. ṣe bí ìwọ ní ọmọ dáadáa ni ìwọ ṣé àwọn kò lè máa ṣe bí ìwọ ṣe ń ṣe ni ṣé ìwọ ìgbádùn èmi ni ṣé èmi ìgbádùn wọn ni ṣe bí ìwọ máa ń gbé búrẹ́dì wá. bàbá ó yẹ kí ẹ wá mọ̀ pé Ọlọ́run ò dáa dọ́gba wọn ò dẹ̀ bí wá ń bì kan náà ṣe irú bó ṣe tó àwa ọmọ tó tọ́ ń léèrè tó gbẹ́kọ̀ọ́ ni wá tí a mọ bá ṣe máa ń tọ́jú àgbàlagbà tá a bá ti rí àgbàlagbà ẹ̀tọ́ wa ni ká tọ́jú wọn ṣé wá ní gbogbo nǹkan tí mo ṣe yẹn kékeré ṣe ni ẹ sì máa gbádùn mi jù báyìí lọ. ó ní nǹkan tí mo ń wájú tí ó bá ti fi tẹ̀ mí lọ́wọ́ tó ilé yín tẹ̀ mí lọ́rùn ilé yín da níwọ̀n bàgbà tí mo débi mo mọ nǹkan tí mo ti achieve so kò sí nǹkan tó wà bẹ̀ pé kí n bá ṣe. ilé àlùbáríkà níbí àwọn ni wọn ò mọ. àwọn náà dẹ̀ mọ̀ bọ̀ mi kàn mọ nǹkan tó fa ọ̀rọ̀ omi òṣomi ẹ dẹ̀ sọ pé ẹ lè gbádùn. wọ́n á ra omi ni. wọ́n á ra omi ni. wọ́n á ra omi ni. ó dà tó wáyé kọ̀tẹ́ fẹ́ náà ni kò sí wàhálà Ọlọ́run àkọ́ àmà ṣe. ẹ̀jẹ̀ sọ pé wàhálà yẹn gan pé ó tẹ̀yìn lọ́rùn. bó ṣe ń sọ yìí gan ara mi ti ń gbọ̀n. bàbá olómi èjì wá ń jẹ òye èjì wá ń jẹ òye. bàbá tí wàá dé nìyẹn èdè tẹ́ ẹ sọ yóò yé mi o
táwọn dápà alábá sọ bẹ́ẹ̀ òun ni pé èjì wá ń jòyó ọmọ gidi nìwọ. ẹ wo ẹ sì máa kọ́ mi ní èdè tápà yìí o fóun mi kì í gbọ́ tápà. ọgbọ́n mo fẹ́ kí. èyí wà tí wọ́n ti ra búrẹ́dì wọ́n máa fi mí nìlà kún wọ́n máa gbèdè ní. ó dà tí má ti jáde nísìn àtijọ́ yín lójú tí wọ́n ọ̀fẹ́hun ọ̀fẹ́hun ó dà ọ̀fẹ́hun ó dà o. Ànílé ayé ò lé, gbogbo kólé-kólé, kò tiẹ̀ gba kólé-kólé o. Ilé ayé àfọwọ́bà filẹ̀ ní. Ilé ayé àfọwọ́bà filẹ̀ ní o. Ilé ayé ò lé, kò gba kólé-kólé. Ilé ayé ò lé, kò gba kólé-kólé. Àní tá a bá ń sunkún ká máa ríran bàbá sunkún ká máa ríran onílárí kò máa ṣẹ̀dá tó mọ̀ra lájú ẹ̀ kò máa wò onílárí kò máa ṣẹ̀dá tó mọ̀ra onílárí kò ṣẹ̀dá tó mọ̀ túmọ̀. bàbá dákẹ́dájọ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní rísì tó mi pè pàdé ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ nǹkan yẹn dẹ̀ ń bí mi nù gan ẹ ti gbọ́ ẹjọ́ bàbá yìí mú wá bàbá tó pèrè bàbá láńlọ́ọ̀dù àbí bàbá olómi àbí nǹkan kan ló pọ̀ ó wà ọmọ máyà yìí ìbílẹ̀ fún bàbá yẹn ìyá kan wà tó máa fi jẹ bàbá yẹn mo dẹ̀ pé ìyá tó máa fi jẹ bàbá yẹn kó máa pọ́n everybody òun ló jẹ́ kí n pè pàdé yìí because àwọn èèyàn kan wà láàrin wa alábòsí yẹn ni wọ́n bóyá family bàbá yẹn kò yé mi tá a bá ti sọ ẹni tí wọ́n máa lọ gbé sọ fún bàbá yẹn àwọn èèyàn kan tó wá tó máa ti ń bọ̀ láti fi iṣẹ́ àbí ìbọn ni wọn lọ àwọn ọmọ tó lọ wọn máa lọ ra búrẹ́dì ìyá búrẹ́dì òṣì kan wọn á gbé dání wọn á fi wá ojú rẹ lọ́dọ̀ bàbá yẹn. Jasper ohun tí ọba ládùn bá ṣe fún ọgbọ́n ní kó fọ́n ká gbọ́ kó kúrò níbi pé òun yà káàkiri àwọn náà níbi tá a lọ o. ló wà lálá o ẹbí pé bàbá yẹn ìyàwó mi ń wẹ̀ bàbá yẹn lè lójú ìyàwó mi. ilé wẹ̀ ẹ gbọ́ ẹ̀yin tí ìgbà tí bàbá náà mọ̀ sí dáa lóòótọ́ mò ń wẹ̀ bàbá yẹn wá ń jọ sí mọ̀. ó fọ́ni ó fọ́ni. ó fọ́ni. iṣẹ́ rí ìyà kan wà tó lọ́wọ́ fi jẹ àbá yẹn ó dẹ̀ máa kàn wá o. tí n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan yẹn òru ni mo máa ṣe. òun ló jẹ́ kí everybody yín fi ti yín gbọ́. ilé tí bàbá yẹn jogún yìí máa ti rọ́bọ̀. àṣàrò náà Jasper má sọ̀rọ̀ ẹ̀dí ọ̀bẹ nìkan jà fún ọgbọ́n gbogbo lójú náà ìgbà tí bàbá náà lọ́dún ṣe tó wá ló fẹ́ ti iná bọ ní àwọn táwa ní property bí nǹkan afárá kò make sense nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá mọ̀ kó fẹ́ tẹ̀sẹ̀ fún bàbá náà lọ torí pálọ̀ tó máa ń jókòó sí yẹn tájẹ́ẹ̀tì wọn kò finá síbẹ̀ fún wọn kò dẹ̀ fi tú wálẹ̀. irú èmi tí mo tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ra kébẹ̀tì. ó ṣe ra kébẹ̀tì àbí kébẹ̀tì ló ń dún ẹ̀ and Mr. Finance ẹ̀yin sọ̀rọ̀ gidi rí látijọ́ tí mo ti mọ̀ yín kó yọ pálọ̀ bàbá láńlọ́ọ̀dù kó dá finá sí ara bó ní pálọ̀ yẹn wà o. bàbá náà ló ṣe é. ok tó bá ti nọ́bọ̀ pálọ̀ kò ní ran gbogbo ara tó kù. ìrọ̀ ntọ́mọ̀ ní pé tọ́mà ti ti nọ́bọ̀ pálọ̀ yìí lábàá ìpínlẹ̀ iná ti ń jó pálọ̀ gbogbo akọ̀ máa sáré bomi ní fáyà. Mr. Man ọ̀tajé ni ẹ fi yẹn lẹ́jàre Jasper ìwọ mo bá ní ọ̀rọ̀ má bì ìyá mi ẹ̀fọ́ wọnú. ṣé bí wọn rí nǹkan kan. tọ́ba tó fẹ́ wá rí nǹkan. sọ̀rọ̀ ló sọ yìí akọni ó bàjẹ́ ní ẹ̀ka òṣè tí èèyàn ń wo òun ìyàwó mi ó sọ fún pé kí má bínú ṣé ìyá tó ti di àgbébọ̀ adìẹ tó wà mẹ́rin ṣóhun ní dé máa lọ wò. ẹ̀wọ̀n ọ̀lẹ́. suggestion tí mi ò máa mú ayé jẹ́ ká wọ́n ń gbé lọ ká jáwé ká dá sí bàbá ká fi wọ́n ṣẹlẹ́yà wájú ta gbangba. a dà fún ọ ní point. ṣe é mọ pàtó ìgbésọ ní tí oṣù máa bọ̀ báwọn ará ìlú ni wọ́n ti lọ bí iṣẹ́ wọn nídẹ̀ tí wọ́n bá dé àtúgbọ́ ìgbìmọ̀ kálukú náà ṣẹ̀dẹ̀ àwọn obìnrin tó wà láàrin wa náà ṣáà mọ̀ bóyá nǹkan tó ń ṣe fún fàyè ń ṣe fún àwọn ọmọ ọ̀kan sọ̀rọ̀ ṣẹ̀dẹ̀ tí so ẹ kí gbogbo wa ká group together so níta bá wà kọ̀ǹfùsì tó bá jẹ́ wèrè pé náà nínú láì ó tẹ̀ fẹ́ mú bọ́ọ̀sì pé kí wọ́n wèrè yẹn bẹ́ẹ̀ ò kò díẹ̀ ló kú kíkún mi tó fún wọn. ìkan náà jọ ní ìgbà pító. stop mi ò láì jẹ ó yẹ kó mọ̀ kó mọ̀ ní àgbẹ̀ṣọ́ wo Jasper bólówó bá mú ẹrù ìjà ló ń bá n tó sọ lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n gbé mi o ṣé bàbá nìkan ni mo ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́nà máa ṣe jáyọ̀ ló máa ṣe. ẹgbẹ́ òfin ẹgbẹ́ náà máa ń yọ̀
ṣé kò ṣe tó ẹgbẹ́ pọ́ìsì máa bẹ̀ ní. Irọ́ bàbá ò tí a mọ̀ tó ṣẹlẹ̀. Ṣé orí ọlọ́kọ̀ mo kàn ń gbọ́ báyìí, mo kàn ń gbọ́ tí àlàyé mi ra bẹ́ẹ̀ ní bàbá yẹn. Tí wọ́n mú ọkàn lé tí mo kàn gbọ́ tó ń sọ pé ẹ̀mọ̀ èmi ó pọ̀ èmi láti léèrè ti wá àwọn tó pe hàn wá láti léèrè. Ó túmọ̀ sí pé àwọn tó pe wá láti léèrè. Tèmi ni mo sọ. Mo ní léèrè lèmi ti wá, léèrè ni mo ti jáde mí. Finance ọ̀rọ̀ tó máa ń sọ kò dáa. èmi sábà ń bẹ Mr. Jasper ẹ má sùn lé kípẹ̀tì yẹn lónìí ni mo gbà nílé kó tí mo ti ń ṣiṣẹ́ tí mo fi rà tí yóò ní bàjẹ́ wọ́n àyè tí mo lọ pákó. Kípẹ̀tì ló dùn wọ. Kípẹ̀tì ni mo ṣe fẹ́ ra matrasi ni. Gbogbo yàrá sẹ́ẹ̀tì kí ni mo sẹ́ẹ̀tì sínú ilé kó jóná. Kí ló kà wá pẹ̀lú kípẹ̀tì náà? Ìyọ̀wé ra kípẹ̀tì àdìkọ́ ra rọ́ọ̀lù kí nìyẹn fi kàn wá sí nǹkan tí bàbá ti ń dání. A ti gbọ́ pé kò dáa. Àdìkọ́ má bínú ìyá mi. ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ àwàdà tẹ́ ń bára yín ṣe yìí o. Mo sì bá àdá àti ẹni wọ́n bá jẹ́ níwọ̀n bá ní o. Tí bàbá yóò bá gbọ́ lẹ́yìn nǹkan tí wọ́n sọ yẹn. Bàbá yẹn kò ní fà sí. Bàbá olómi ìkàrẹ́ o, omi ìkà, ìkàrẹ́ o, omi ìkà, bàbá olómi. Ní ẹ̀yin náà, èmi ò mọ̀ wípé ẹ máa lè náwó dáadáa báyìí. Nígbà tí èmi ti sọ fún ẹ pé èmi nífẹ̀ẹ́ rẹ, tẹ́ bá ti nífẹ̀ẹ́ mi máa ń káràbásì kí ni. Lẹ náwó dáadáa báyìí, lẹ náwó yàrá yòlù. Èmi ò mọ̀ pé lè náwó bàbá olómi. Ìní. Ìrìn mi ni. Kí lẹ tí ìṣe tó ti ń rìn dà ó ti dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ tètè chájì mi náà ká tó wọlé. Ká lọ ṣeré ìdílẹ̀dílẹ̀. Bàbá olómi. Kí ló dé? Ẹ ti change style. Ẹ ti change style. Ó dàbí pé ẹ ti charge. Ẹ ti charge. Ó rìn mí dé sàlẹ̀. Ó yẹ rọra dìde o. Ẹ rọra o. Díẹ̀ ẹ máa dànù. Díẹ̀ díẹ̀ o. Ẹ ṣíwájú ẹ ṣíwájú. Wọ́n ṣíwájú kẹ́yìn máa wọ́ látẹ̀yìn. Bí ká ṣe ní báyìí náà, ìyá aṣọ yóò ní dé. Bàbá dé nǹkan ṣé kò ní dé ní ìsín. Ṣé kan fọ́ mi lórí ẹ já lọ sọ́dọ̀ mi? Ẹ já lọ sọ́dọ̀ mi. Awẹ́lẹ́wà. Awẹ́lẹ́wà. Èmi máa lálàá ní o. Awẹ́lẹ́wà. Awẹ́lẹ́wà. Awẹ́lẹ́wà ó fọwọ́ rìn mí. Ó fọwọ́ rìn mí kí nínú máa dùn mọ́ mi. Èmi mọ̀ pé bí tèmi ní Awẹ́lẹ́wà máa ṣe bí gàgàgà bí Awẹ́lẹ́wà. Èmi máa bá Awẹ́lẹ́wà sọ̀rọ̀. Ẹ bá mi káwọn máa jọ́. Ó sì dá mi lójú pé Awẹ́lẹ́wà máa ṣe tèmi. Babaláwo, kí ló dé ń wọ̀ tó pọ̀? Kí ló ṣẹlẹ̀? Awẹ́lẹ́wà ó ní ọ̀rọ̀ pàtàkì tí èmi fẹ́ rí ìwọ fún. Èmi ò sì fẹ́ pè lọ́sọ̀ fún nìkan kan. Babaláwo, ẹ sọ ní tẹ́ bá fẹ́ sọ mí ń ṣe ọmọdé báwo lẹ máa sọ fún mi tí màá lọ mọ bá káàkiri? Ṣé tẹ́ bá sọ̀rọ̀ fún mi màá wá lọ sí mọ́ṣáláṣí màá lọ yá máìkì màá sọ kiri? Ẹ sọ̀rọ̀ mò ń gbọ́ yín kí ló ṣẹlẹ̀? Àdéhùn tó ní kí ìwọ ò ní sọ tẹ́lẹ̀ kankan. Nígbà tí mo ṣe ọmọ báwo lẹ máa sọ̀rọ̀ fún mi tí màá lọ mọ bá káàkiri? Mo fẹ́ kí ẹ̀mí àti ẹ̀ ká máa fẹ́ràn wa láti ìgbà tí ìwọ tó máa ń kọjá èmi bá wà ń ta ojú mi máa ń wà lára rẹ. Mo wá fẹ́ kí ìwọ máa wà ń sàlẹ̀ kí èmi máa wà lókè kájọ máa gbádùn ara wa. Babaláwo, èmi ni mo máa wá wájú yín. Ẹ lè fẹ́ mi. Èmi ò ń ṣarúgbó bíi ti yín, ọmọdé lè ṣeré mi. Ṣeré gbogbo yìí tẹ máa ń ṣe pẹ̀lú àwọn ìyàwó yín tẹ máa ń sùn báyìí. Èmi ò mọrú ẹ̀ṣẹ̀ wò, èmi ṣe máa ń yiri. Èmi máa ń yí ni. Tí ìmọ̀ tí wọ́n ṣe máa tún wá di tẹ́lẹ́sẹ̀ báyìí. Àwọn tẹ̀lé mọ̀ ṣe ni mi ò mọ irú tó ní ti yín ṣe. Awẹ́lẹ́wà, bó ṣe rí mi yìí, èmi máa ń mu àgbo gan-an. Bí irun ló wà Yásóló. Tẹ́mi àti Yásóló bá bẹ̀rẹ̀ tí bá kì Yásóló mọ́lẹ̀ bí Yásóló tó máa ń pariwo nìyẹn. Awẹ́lẹ́wà,
ṣe ju bí wọ́n ṣe rò lọ. Arúgbó ni tí mo bá gbẹ́sẹ̀ kan báyìí kí n tó bẹ̀rẹ̀ ẹ máa sọ dáa. Mo lè ṣe yún náà. Ẹ̀yin náà lè ṣe. Látẹ̀yìn, mo lè ṣe. Ìṣeéṣe. Àwọn ẹlẹ́wà bí ìwọ bá sọ fún èmi pé ìwọ ti gbọ́, tí ìwọ bá sọ pé ìwọ ti gbà báyìí, àwọn ẹlẹ́wà ìwọ kàn máa pọ́n mi ọ̀fẹ́ ni mi ò ní gbowó lọ́wọ́ rẹ mọ́. Wàláyì. Bàbá olómi. Wàláyì. Bí ìní sanwó mi mọ́. Ẹ̀yin tó jẹ́ pé kéèyàn máa kú lọ báyìí lè gbà kán fi ọwọ́ báyìí kan fi tó omi síyàn lẹ́nu. Lẹ wá sọ wípé kí n má sanwó mi mọ́ rárá. Pẹ̀lú ìdẹ̀sọ̀ yìí ó ṣẹ̀ṣẹ̀ ká mi lójú pé lóòótọ́ ní tẹ̀ ń sọ yìí ẹ̀mí ènìyàn àmọ́ ẹni sùúrù. Bẹ́ẹ̀ ṣe wá ní mi ò ní sanwó mi mọ́ àti ń já náà báyìí. Ṣé mi ò ní sanwó ilé náà mọ̀? Kí ká máa bá àyín àwa lọ, èmi ó máa rò ó. Ká máa fẹ́ra wa lọ náà, bóyá tó bá fẹ́ra bí ọdún 4-5. Ṣé wàá mọ̀ pé bóyá mi ní sanwó ilé mọ́ra ọ̀rọ̀ ẹni yé mi dà, ẹ jẹ́ ká tó gbé yàn láti. Àmọ́ ẹ̀yin náà rí báwọ̀ mi ṣe wú ẹ̀, ẹ̀rí kọ́ mi mú parí kékeré, ẹ bá máa fẹ́ mi. Àtowó oúnjẹ, àtowó ìpara, gbogbo ẹ̀ lẹ́ máa sọ ọ́. Abẹ́lẹ́wà, ìmọ̀ àwọ̀, tí ká máa bá àníyàn wa lọ náà. Ẹ tún máa rò yẹn náà. Èmi ti mọ̀ yín látàgbà tó tó dé. Mo mọ̀ kọ́wé mi àti yín ò lè yàn. Ṣé rí advice mi fún yín? Wípé lórí adúgbò tí ìyá Solo jẹ́ Yorùbá ní àgbà ló mọ ọkọ̀ àgbà tù máa jọ tù kọ́ ara yín. Kẹ máa yíra yín bí ẹni ní kẹ̀kẹ́ ẹni tó fi tì nínú ṣẹrẹ́ mi. Àtowó ilé, àtowó orí, àtowó kí n fẹ́ kọ̀ọ̀kan mọ́ máa dá. Mi ò ní fẹ́ rú ní kò sí tí mo fẹ́ fi ṣe ti gbọ́. Gbogbo ní ẹ̀sọ́ ìlú tí mo fi jẹ́ fẹ́sọ̀ nígbà tí ìyá ní àjẹ́ ẹ̀rí ẹ̀ mo kọ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀. Ó sì tọ́ tí wọ́n fi ṣe ní ìlànà ìjìyàwó. Abẹ́lẹ́wà. Abẹ́lẹ́wà. Bàbá olómi ìkàrẹ́ o, omi ìkà. Wọ́n sì ń sákọ́ ní. Ìkàrẹ́ o, omi ìkà. Bàbá olómi ìkàrẹ́ o, omi ìkà. Ó lè mọ lára. Torí Ọlọ́run, kí ló dé tí wọ́n bọ́ yóò lè sọ̀rọ̀ kó má kò mí lẹ́yìn síta náà? Wọ́n fi ṣe ní àti pé ìwọ ọgbọ́n fúnra rẹ̀ inspiration ló jẹ́ fún mi tí láti ń yẹ bá mi mọ̀ tọ̀rọ̀ tí máa wà máa kàn máa jábọ̀ ọ̀rọ̀ ti sáré. Ó ti dà bẹ́ẹ̀. Ó ti wà láti ọmọ ló yà rẹ̀. Àjàrà wo ni ọ̀gbẹ́ni bí ìrìn àṣọ? Ibo ọ̀gbẹ́ni gbàgbé kò sí nǹkan ìgbà tí mo fẹ́ wá bí kò sẹ́ni tó rí mi. Ẹjọ́ tó bá rí ẹ kí ló kọ́ mi pẹ́ lè yàn? Èèyàn kan ṣáà ni ò gbọdọ̀ rí ẹ. Babalá lójú ni. Ó ní wọ́n burú ni kí n ti wọn pẹ̀lú tèmi. Àdà fún ẹ. Then gisle, bó ṣe ń wò mí, I am the newest wife of your baba. Ọjẹ́ má máa pariwo sókè lórí ọ̀rọ̀ tó ń sọ tí ìyàwó bàbá náà lọ́dún bá gbọ́. Tí ìyá bá gbọ́, ṣe ní ìyá mi jáde. Ẹ̀tọ́ bá lè jáde báwo ló ti fẹ́ ṣe ra ọ̀rọ̀ eré àbò tó ṣe tí o mí ìyọ̀rọ̀ tó sọ. Kì í máa ṣe eré lọ́dún bá pè mí. Awẹ́lẹ́wà ṣorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí, èmi nífẹ̀ẹ́ ìwọ gan ni o. Bó o ṣe wà yìí, tí ìwọ bá lè fẹ́ ìpín, o ò ní sanwó mi mọ́. Wọ́n serious lọ́tọ̀. Ṣorí tó ti dọ̀rọ̀ olómi, ó dẹ̀ mọ̀ pé láìfù bàbá yẹn omi ni, tó ti di pé kí n pọn mi ọ̀fẹ́. Bàbá náà ló fọ́ omi, owó omi torí pé fẹ́ yé. Wọ́n ní gbogbo omi tí ó bá wù kí ìwọ lè máa kọ́, ìwọ ò ní sanwó mi. Tèdè náà ṣe ń sọ. Àyàbá yẹn ti bàjẹ́ o. Ṣé bàbá yẹn fẹ́ para wọn ni? Ìwọ, Ọlọ́run ọba inú máa níkà o. Tó bá jẹ́ pé bàbá yìí bá mọ̀ ẹ́ ni, kò yẹ kán ronú owó ẹ̀kan ẹ̀. Má sún mi o. Bàbá máa jásẹ̀. Bẹ́ẹ̀ni kan. Ajẹ́mọ̀ mèlè yẹn sọ ni bàbá máa jásẹ̀. Ìwọ tó jẹ́ young man, ó ń gbé. Kò easy. Àwọn pẹ̀lú wọn bí gbà fi tó, ó lọ fẹ́ gbé gbà. Kódà, wọ́n ní tí ìṣọwọ́ kan, àti gbé bàbá rẹ̀. Ṣàṣàánú ajé èmi ò lè wálé kiri o. Jọ̀ǹjọ̀ máa ṣe bàbá náà wálé ṣe. Bàbá ń ṣeré ní sọ́rọ̀. Ìyàwó máa jọ mọ́. Sọ́rọ̀ lò sí.
ẹ bàbá ṣe kọjá yìí wọn. bàbá ń bẹ̀rẹ̀ kò sọ́nà bẹ̀rẹ̀ ṣe ní nǹkan tó dà wọ́n wọ́n ní nǹkan ṣe bàbá ni nítorí máa ń dùn mí jòlè kò bá tó tún bẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ máa fi lè sọ́ ni. Wọ́n àti ẹ̀rí kan. ṣé tí ìwọ bá ti bá àwọn ò ní sanwó mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. èdè mi ò dọ̀ mí wọ́n ṣe ṣe kù. ó ti ń jọ ìyàwó bàbá àwọn náà ti ń ṣèlè wọn ó tún lẹ́nu ẹ̀. ṣé èmi jẹ́ ìyá 100 ìtọ́ gbèsè. òun mú láńlọ́ọ̀dù ẹ ṣeré àánú ẹ ò ṣe mí. Okay, sorry. Ilé ayé àfọwọ́bá filẹ̀ ni ó. When I remember my past, I say thank you, my God. Tí mo bá rántí àná, I say thank you. Awẹ́lẹ́wà. Ta nìyẹn? Awẹ́lẹ́wà. Ta ni? Wo, mo mọ̀ wọ́n jẹ́ kí bàbá yìí jáde kí n tó wá bá ẹ̀ ní. Torí mò ń gbọ́ fìrìfìrì ìwà àti ẹ̀. Wo, ọkọ mi ò ń ṣe ibi tó yẹ kó lè dé o. Kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ o. Májèlé ni tó bá débẹ̀, ikú ni fún ẹ o. Ikú ni o. Òun mo ní kí wọ́n ṣàlàyé fún ẹ. Má débẹ̀ o. Òun ni mo sọ fún ẹ yẹn. Ẹ bọ́ bí not so fast. Láì ṣe rédíò àsọ̀rọ̀ máa gbé sí ẹ ti sọ́ọ̀lẹ̀ wá gbọ́ torí kọ̀rọ̀ yín kò yé mi dáadáa. Ṣé rí ìbéèrè tí mo bá bi tí ẹ bá dá mi lò ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ lè já o. Kò tí ì dìjà báyìí. Ẹ jọ ọkọ wo gangan lẹ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọkọ mi ni bàbá olómi ọkọ tèmi nìkan. Mo gbé o. Mo ti kọjá yèmí òye bàbá olómi sí èmi. Èmi lẹ ń sọ pé mi fẹ́ bàbá olómi. Kí mo fi wẹ̀ láàárọ̀ yìí. Ṣé rí ó kọ́kọ́ jẹ́ kí n lọ tún wẹ̀wẹ̀. Ìpẹ̀ tí ẹ lè fi bàbá olómi lọ mí. Ṣé mọ̀ wípé bàbá olómi tẹ́ ń sọ yẹn tẹ́ bá kówó lé wọn Ọlọ́run mi ò ní kówó orí wọn nìkan tó máa ní mo lójú kòkòrò. Iye olómi ẹ wò mí ẹ wo ọmọ mo níwájú mo lẹ́yìn bí mo ṣe wà yìí. Incoming governor ni máa fẹ́ ìyàwó gómìnà lẹ́wọ̀n first lady yín rè lọ́la tẹ́ bá gbáwájú street mi kọjá yìí olómi pẹ̀lú tẹ́ ń ṣe Ọlọ́run máa fi mọ́tò kan yín lẹ́sẹ̀. Máa gbọ́rọ̀ ó jẹ́ ìyàwó gómìnà ó jẹ́ ìyàwó ó jẹ́ sápá rẹ̀ nìyẹn wàhálà ti tiẹ̀ nìyẹn tó bá mọ̀ bẹ́ẹ̀ ó ní wọ́n máa gbé inú ilé wa yìí o ó ní wọ́n kó wá sínú ilé wa yìí o jẹ́ dúró sí àjà rẹ̀ má kọjá ìyẹn dọ́dọ̀ kan mi o tó bá dọ́dọ̀ kan mi ikú ni fún ẹ o. Bàbá olómi tó rí bàkú àbàtì àlàpà wọ́n rí bí ẹrù mọ̀dẹ̀ ṣe 57 kg ibo mo fẹ́ gbé wọn sí gangan. Ó ti tó mi ò gbọ́kọ́ mi lé ẹ lọ́wọ́ má débẹ̀ ni mo sọ fún ẹ kò ń ṣe nǹkan tó lè jẹ ó gbọ́dọ̀ débẹ̀ májèlé ni débò ikú ni fún ẹ o ikú ni fún ẹ àwọn tó ní ẹ wọ́n ti rẹ́dí àti sunkún lórí ẹ òun ni. Ọlọ́run ò máa tí ì pin èrè bàbá mi pin dáadáa tí ìbá ṣe pé mò ń bẹ́yìn gbé inú face me I slap you lẹ́yìn ṣe ń sọ àwọn ọ̀rọ̀ tí ò bá etí mu lẹ́ ń sọ sẹ́mi sí èmi. ó wà lára ẹ ṣé àmà débẹ̀ ni mo sọ fún ẹ. Ibo débẹ̀ o ti rẹ́dí àti kú. ẹ fọ́ kí ní kẹ́ kó wọ́n dúró ẹ̀yà láti jàre. ọlọ́kọ náà máa lẹ́tà kiri lójú kòkòrò. Àwùjá ìgbọ́n olúwọn ọmọ lórí. Ọlọ́run pé dáadáa o. Èmi àti ilé àwọn àdúgbò yìí. Àwọn àdúgbò yìí ni màmá bá jà sọ̀kọ̀ Ọlọ́run. Incoming governor. Ìwọ náà tètè wá mú mi kú òǹbí. Ẹni tí gómìnà bá tiẹ̀ pa wọ́n. Nígbà àwọn ministers wà mí, àwọn senator wà mí. Kó wá mú mi kú òun òṣì oyé ní Ọlọ́run òṣì yóò fi tì mí kò yẹ ní. Mi ò fẹ́ bí bá ṣe yẹ yọ ọ́dúnrẹ́dì ni a máa fẹ́ fi sọ̀rọ̀. Ọlọ́run o. Ìkàrẹ́ omi ìkà bàbá olómi ìkàrẹ́. Ẹ ṣí omi kẹtọ mi fún mi. Àlọ́ ọ̀pọ̀n mi bíbà yìí. Bàbá ẹjọ́ náà ṣé bẹ́yìn náà mò ń bẹ̀ mí ṣáà ni mi ò fún yín lówó má ó dẹ gbà. Òṣòrí rẹ̀ ń bí. Bàbá nínú ilé tí mo fowó mi gbà kí lè tẹ̀ ń tẹ́tì mi báyìí mo fẹ́ wẹ̀ mo ń jáde lọ ni mo ní important thing láti lọ ṣe náà. Ó dà kí lẹ máa sọ fún ṣẹlẹ̀ kẹfì ní ẹ̀. Ọ̀ lè pọn mi ń bí. Ó yẹ ìgbòho jẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ṣé ìwọ mọ̀ pé inú dúdú ló mú rí yá wá bí ìwọ náà bá ti tún wà rẹ ṣe ọmọ kan mi lọ́fẹ̀ẹ́ mo ti sọ fún ìwọ kò gbà. Bàbá ẹjọ́ náà ẹ tó mi. Kò sómi rẹ̀ mí báyìí. Mo ń jáde lọ ni abẹ́rù wàhálà wo rè. Báwo ni ọmọ dáadáa? Ìwọ máa wọlé lọ sí ẹja rẹ. Ẹ wá mi ẹ má lọ o. Ẹ bá mi sọ fún bàbá kó tó mi fún mi náà.
ẹ̀yin náà ti mọ̀ pé tí bàbá ò bá gbowó wọn ní tó yẹ. owó rèé lápò mi ẹ má wulẹ̀ dààmú bàbá ó yẹ gbowó ẹ tó mi fún mi. irọ́ o kò sómi rẹ̀ mí báyìí. kí ló ṣẹlẹ̀ ó yá kí ló ṣẹlẹ̀ kókó tá ìfẹ́ tó mi fún ẹ kí mọ̀ kí ló dé. àbí ẹ̀yin náà sálẹ̀ ní ẹni tí ó bá ti lówó kò pọn mi. kò sómi rẹ̀ mí báyìí ni kò sómi rẹ̀ mí báyìí kò sómi rẹ̀. kí ló ṣe fún bàbá tá ìfẹ́ tó mi fún. ó bẹ́tà bàbá sọ wípé kí n fi àwọn. kò lè pọ́n mi o kò lè pọ́n mi kò lè pọ́n mi kankan kò lè pọ́n mi. bàbá ẹni sùúrù ẹ kó sọ̀rọ̀ kí ni túmọ̀ yẹn ṣé ẹ fẹ́ kó sọ̀rọ̀ ni. tẹ́ ẹ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ gbowó ń gbà yẹn kẹta omi fún mi kí n máa lọ. mo ń gbọ́ kí ló ṣẹlẹ̀. wọ́n ní pé kí n fi àwọn mo dẹ̀ ní mi ò lè fẹ́ wọn káwọn àti aṣọ olójọ máa mánéjì ara wọn mo dẹ̀ dé ń sì kí n pọn mi bàbá lèmi ò lè ra omi ń bí o ó dẹ̀ gbowó yín ó dẹ̀ tiẹ̀ ta fún mi 200 bàbá láwọn ò tà. ọ̀nà náà sọ bàbá ẹ gbọ́ ṣé ń ṣe pé láńtà orí yín epo náà ti tán tẹ́ sọ pé kí lè fẹ́ yín. bàbá ṣe ẹ fẹ́ bàbá yín ó sú mi o ẹ stop ẹ o ẹ stop ẹ o. ẹbí bá ní mo fẹ́ fẹ́ ṣé ètò gbé ni. bàbá yìí ní ìfẹ́. ní ìṣẹ́lẹ̀ ìfẹ́ ṣé kò yẹ kí wọ́n bá mi bá sọ kó gbà ní wọ́n ní ilé fẹ́ ojú bàbá fọ́. bàbá ọ̀rọ̀ yín ó dàbí kí n máa sùn lórí ẹ̀ ṣẹ́ mo túmọ̀ ìkọjá yìí tó ti ẹ ó lọ síbẹ̀ yẹn lọ́pọ̀ mi kò sẹ́jọ́ bẹ̀ náà. kí ni tí mo gbowó èmi ò láì. bọ́ bá lọ pọn mi bẹ̀ ọ̀ nídìí wọlé yìí mọ́ o bọ́ bá lọ pọn mi bẹ̀ ọ̀ dé wọlé yìí mọ́. bàbá owó ilé mi ó sì rànù bí owó ilé mi ò ì tán so therefore máa pọn míbi tó bá ti wùn mí màá dẹ̀ gbé wọlé tó wọlé mi bá tán èmi àti àjọ máa sọ yòókù. ẹ lọ pọn mi kọ́ ọ̀sùn ta lọ pọn mi kọ́ ọ̀sùn ta eégún dídé kó kẹ́ ṣe àná àdékọ́dá bóyá náà. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà bàbá olómi ìkàrẹ́ o omi ìkà. ìwádìí aṣọ tí mo ní kó bá mi fọ ó sì bá mi rìn fún náà kò make sense. why na. ó má bínú tiẹ̀ ó kún ṣe pé mi ò fẹ́ bẹ́ẹ̀ fọ̀ mo lọ sí the other side tí mo ti máa ń pọn mi bàbá yẹn láwọn ò tí ì pọ̀npọ̀ mi but mo trust wọn tó bá ṣe tán jẹ́ ìtọ́ pọ̀npọ̀ mi ẹ̀ báyìí mi náà máa kọ́kọ́ pè ọlọ́run. jọ̀wọ́ mi ọ̀dà ṣàlà sáà ṣé pọ́ńpì machine bàbá bàjẹ́ ní kí ló tó pọ̀ mí bẹ́ẹ̀. bàbá ò mà jẹ́ kí mi pọn mi mọ́ ọ̀jẹ̀ pọn mi látà náà the other side yẹn lẹ́ni máa ti pọn mi kódà kan fún wọn ní 500 lórí kọ́ọ̀pù omi tí mo fẹ́ mu ọmọ aláwọn ò gbà. kí ló dé iṣẹ́ ìjà ni kí ló ṣe fún wọn. ìjà ọ̀rọ̀ tí mo sọ fún ẹ náà ló fàjà kódà bọ̀dà gbadé bá wa ń bẹ̀ tí bọ̀dà yẹn ti bá mi bẹ̀ wọ́n bàbá ní mi ò ní pọn mí nínú ilé àwọn. ẹgbà mi àṣà ọ̀nà. kí ló dé tí ọba ń ṣe báyìí náà ọ̀rọ̀ afẹ́ ni àfẹ́ ní síwájú pé ẹ pọ́fẹ́sí pé kò má pọ̀ tó dẹ̀ sanwó lé yóò make sense now who does that. kí ló tí gbọ́ bàbá ti sọ pé tí bá ti owó lé mi tán ìjọ yẹn gangan kò gbọdọ̀ dídá kò dìde lẹ́rù mi kí n máa lọ. ìgbà táyé wọn ò ní fẹ́ bàjẹ́ ìgbà tó bá ní kí wọ́n kò lé tẹ́mi wà nígbà wọn ò ní fẹ́ kò. bàbá máa fún ẹ lọ́mọ tẹ̀jọ́ a máa fẹ́. tó bá tún kò láyé mi sì bàjẹ́ nìyẹn ìwọ ló kọ́ ṣe kúrò bí máa jọ báyìí lójú àwọn ẹgbẹ́ wọn burú. so even àtọ̀ tó máa ní gbowó mi èyí tó ti sọ yẹn wà á lómi ẹ̀ ilé tó sanwó ẹ̀ ayé ọmọ àgbowó mi. ìgbà ìwọlé táwọn tí èkó pàjápàjá mú ọlọ́pọ̀lọ́ ayé wà á ṣe wà wá lọ bá bàbá ìjọ torí Ọlọ́run tó bá lọ́sẹ̀ tó máa bà pariwo kí ló máa ló fàjà yín ká ló máa ló sọ fún un. ṣe bó sọ pé ìgbàdé wà mẹ́gbàá tẹjọ sọ̀rọ̀ ó ti káàsì náà nìyẹn kò sọ̀rọ̀ ọmọdé lọ kí fún wọn lẹ́ẹ̀kan náà. ṣé bí Gbadé ló bá wá ṣé wọ̀ ní bọ̀bá wa ní Gbadé gbòórí kankan ṣe sí. wọ́n lè mọ̀ fọ́mọ dáadáa ṣe ni wọ́n sì ra búrẹ́dì òun fẹ́ wà àti vegetable sí tó. wọn ò lè rí dọ̀mọ̀ Ọlọ́run wọn ò lè rí dọ̀mọ̀ nínú lẹ́yìn èmi àti bàbá yẹn àjọ mú nǹkan lẹ̀ èmi náà wá ṣe kíní kan fún wọn nǹkan kéré wà náà máa ṣe ni màá gbà sí fún wọn tó lórí àwọn òbúrú ni màá yàn wọ́ náà ó jẹ́ kí wọ́n lọ rẹ̀ dùn bá ṣé é ṣe pé wọ́n ti jí kọ́kọ́rọ́ kí wọ́n lè máa pọn mi ẹ ti gbìyànjú láti máa jí omi pa àbí. ṣé é ṣe pé wọ́n fẹ́ máa wá jí omi pọn. kí ló ń wá. kọ́kọ́rọ́ lè ní màá wá ọ kọ́kọ́rọ́ omi. òun ni. ọ̀sẹ̀ òjàre. kí ló fẹ́ gbà. kí ló dé tí ìwọ di kọ́kọ́rọ́ mú tí wọ́n mọ̀ pé bíi pé ìwọ du okùn ẹ̀mí mi mú ni. okùn ẹ̀mí ẹ̀ ọ̀nà máa yẹ kó okùn ẹ̀mí ẹ̀ ṣì jà
wọ́n di okùn ẹ̀mí ẹ̀ mú ìwọ gbogbo bí mo ṣe rí yìí eléyìí ò tọ́ ẹ gbogbo bó ṣe ń yọ́ sún gbogbo ẹ̀ ni mò ń gbọ́ ṣe bó ti ń tà ó ti ń ta omi náà ó ti ń rí owó tó bá máa tà ní tó ń rí owó ó ní máa tẹ̀lé awẹ́lẹ́wà káàkiri. ta ló sọ fún ìwé pé òun rí èmi àti awẹ́lẹ́wà papọ̀. gbogbo bó ṣe ń ṣe yẹn bó ṣe ń ṣe káàkiri gbogbo ẹ̀ ni mo rí. èmi ò lọ bá awẹ́lẹ́wà. ó lọ bá awẹ́lẹ́wà ó ti ń tà náà tó bá máa tà ní ó ní máa lọ sọ fún awẹ́lẹ́wà wípé kó wá máa pọnmi ọ̀fẹ́ níbo náà ti ń ṣerú yẹn. ó gbọ́ bá mọ́ kọ́kọ́rọ́. wá gbà lọ́wọ́ mi kọ́kọ́rọ́ yìí ojú ẹ̀ kan rí ìnáwó ò ní bà. lájẹ̀ ìfẹ́ mi ò ní fún ẹ lẹ́nìtì. káàsà ṣé gan yóò gan òun lè ní bí awẹ́lẹ́wà yẹn ẹ ṣàjìnnú pọ̀ tó àwọn rẹ̀ ta ló wá sọ pé òun rí èmi àti awẹ́lẹ́wà papọ̀ èyí bá bá tẹ̀ wá rí èmi àti awẹ́lẹ́wà papọ̀ ń pọ̀ sí bá ọkùnrin lè mí. bàbá ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ́ lára ìkàrẹ́ o omi ìkà ó tún máa ń fomi ṣàwọn kí ló dé ìkàrẹ́ o omi ìkà ṣọ́nà tí a túbọ̀ tán o ìkàrẹ́ o omi ìkà ẹ̀dá ẹ̀rọ nú ọjọ́ àti sùn kí ló dé. àfẹ̀mí èmi ni mo tó báyìí ni mo wà níbẹ̀. bàbá Tápà kí ló dé bàbá Tápà ojú Olúwa ń wò ẹ́ o Ọlọ́run àṣejù bàbá àṣetẹ́ àṣejù bàbá àṣetẹ́. bàbá àbò ni ẹ má kí mi irú nọ́sẹ̀sì ò lẹ́ ṣe yẹn kí ni tí gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe nílé yìí kí ló lẹ́nu pé ẹ̀dẹ̀nu kò yàn ó dẹ̀ ní rárá pé òun ò ṣe ẹ̀dẹ̀ wá torí ẹni pé kò gbọdọ̀ pọn mi ẹ̀jọ̀ ṣe fẹ́ kóun náà ṣábẹ́ yìí náà ṣe ṣáyìí. ta ló ní mo bọ́ òun sọ̀rọ̀ ìfẹ́. ta lẹ́yìn sọ kó má pọn mi. awẹ́lẹ́wà. ẹ̀yin náà ti mọ̀ awẹ́lẹ́wà náà ni bàbá tí ń bá ṣe pé ẹ̀yin gbọ́ fúnra yín ẹ̀ mọ̀ ọ̀bára yín tẹ́ ẹ ṣe kò bí gbà bí tó irú yín sí awẹ́lẹ́wà ẹgbẹ́ ń bí gbo ẹ kí má mọ lẹ́gbẹ̀ẹ́ ara yín rárá ẹ wo ìkọjá ààyè ẹ wo orú yín sọmọ yẹn tọmọ yẹn bá kì í mọ́lẹ̀ gbọ́n ṣé kò ní pa yín dànù ọmọ ọlọ́mọ tó dẹ̀ pa òun ò fẹ́ ṣopọ̀ ọ̀sán ọgọ́ ó yà kí ni ó yànda ẹ wá torí ẹ ẹni pé kò ní pọn mi ẹ má dọ̀rẹ́ wo ẹ má tún dọ̀rẹ́ wo ọmọ yẹn máa pọn mi o. káì tó bá pẹ́ ìyẹn ni awẹ́lẹ́wà kò lè pọn mi o. awẹ́lẹ́wà kò lè pọn mi kódà èmi ń retí kí owó awẹ́lẹ́wà kó tán kí awẹ́lẹ́wà kó kó kúrò ńlé ni. àbórí ń ta yín ni awẹ́lẹ́wà ò lè kó òun lẹ́yìn ajẹ máa gbénu lẹ́yìn ẹ̀yin lẹ̀ níyà máa gbowó. ó bí i dá. gbèsò kó àmújà. ẹ̀wọ̀n kó gbogbo yẹn ò jẹ́ mímọ́. ó bí i dá. gbogbo yẹn kò jẹ́ mí awẹ́lẹ́wà máa gbénu lẹ́yìn ó lè máa pọn mi ó máa wẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún. ṣé ìwọ fẹ́ gbà fún awẹ́lẹ́wà ni. mo lè bọ̀ ní adámọ̀ yé màmá kì í sòkó lànà ṣí búrẹ́dì bí àní káká ń dòrò náà òun bẹ̀ àjà ní sún òbè mi yín náà. wálé wá sọ fún pé èmi bá awẹ́lẹ́wà sọ̀rọ̀ àbẹ́ẹ̀ rí nǹkan ẹni tí ń ra búrẹ́dì fún èmi ń gbogbo ògbà ó wá di ẹni tí ń bè mí jà báwo ló ṣe wá gbọ́ àwọn aráalé ni o àwọn aráalé ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ káàsà nígbà yẹn jí bẹ́sà méjìlè yàtọ̀ gẹ̀bẹ̀ awẹ́lẹ́wẹ̀ là ń gàn án lànà lànà ṣí búrẹ́dì bí àní náà wàá ṣèléwọ́ ní ìdíbi tó pọ́nà. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ́ lára ìkàrẹ́ o omi ìkà ó tún máa ń fomi ṣàwọn kí ló dé ìkàrẹ́ o omi ìkà ṣọ́nà tí a túbọ̀ tán o ìkàrẹ́ o ẹ̀dá ẹ̀rọ nú ọjọ́ àti sùn kí ló dé. àfẹ̀mí wọ́n ti bẹ̀rẹ̀ o èmi ni mo tó láì bàbá Tápà kí ló dé kí ló dé bàbá Tápà ojú Olúwa ń wò ẹ́ o Ọlọ́run àṣejù bàbá àṣetẹ́ àṣejù bàbá àṣetẹ́
rọra ti jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o ó máa lẹ́yìn o. Bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà. Bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ́ lára ìkàrẹ́ o. Ìwọ máa padà wá gba wàsó. Bàbá mi lè padà wá gba wàsó. Adékò padà wá gba wàsó. Kí lè padà wá gba wàsó bàbá ẹ fún wa. Káyí náà. Kí ló ń ṣe ẹ́? Bàbá lánàá ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Kí ló dé? Ẹ má bínú o. Wọ́n wá pọ́n mi ni mo dẹ̀ fún wọn 200. Kọ́dẹ̀ fún mi ní change 150 lọ́ba gbé 100 ní àlè mi lọ́wọ́ pókú wàsó. Nígbà tó rí bàbá láńlọ́ọ̀dù ò burú torí wọn ò fẹ́ yí yẹ̀pẹ̀ tọ́pọ̀ lòun ò fẹ́ wọ factory reset ọ̀sẹ̀ máa ní pé kó padà á gba change wà mo jẹ́rìí wọn bàbá láńlọ́ọ̀dù ẹ gbọ́. Kí nìkan tó kan ìwọ ń bẹ̀? Àgbo ni. Wọ́n ní kó padà wá gba change. Kí nìkan tó kan ìwọ ń bẹ̀? Bàbá láńlọ́ọ̀dù ẹ ká ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ lè sọ bẹ́ẹ̀ ẹ ṣe máa ní kó padà á gba change táwọn bá pọn mí bíbí tí ká bá fẹ́ bu omi kọ́ọ̀pù lásán tí a bá fún yín ní owó ẹ máa takú ni bí ajé olóńtì kan tó ń ṣèdánwò lè ṣe a máa ṣe so nísìnyí báyìí ẹ fún ní owó kó pé láì ṣe yẹn ẹ dá owó padà fún kó gbé omi kó máa gbé wọlé lọ. Mi ò ní change. Ó máa padà wá gba change ní. Wọ́n má dá wọn lóhùn. Padà wá gba wàsó bìyà. Ẹ ṣe wá ní kí má dá wọn lóhùn. Wá ń sọ́wọ́ mi kí tó kò rí ìbànú ìjọba fẹ́ pọ́n mi nílé àtọ́fẹ́ yẹn kò rẹ̀ níwà. Á gba wàsó kí tó kò ìbàjẹ́. Wàá gbà kó o ti gbà wàsó ní bàbá. Náírà, ṣíṣì, kọ́bọ̀, tírí, èmi kò lè fún. Wò kọ́ńdálá ẹ máa fún. Èmi kò lè fún. Ẹ máa tọrọ. Èmi kò lè fún. Ibẹ̀ lájọ wà yìí. Èmi kò lè fún. Ibẹ̀ lájọ wà yìí. Ẹ mú wàsó lé àyọ̀. Mi ò ní wàsó. Mi ò ní wàsó. Ṣé àwọn èèyàn máa fọ́ lẹ́jà lé kí ni? Kí ló ń ṣe yìí? Àníkẹ́ fún ó lẹ̀ Kí ló ń ṣe yìí? Ẹ lè ṣe yá máa ń ra ẹṣin dáadáa. Kí ìfowó lẹ̀ kí ìwọ máa gbọ́ mi lọ. Mi ò lè fẹ́ ṣe. Ó yẹ mú jẹ́ǹdì lẹ̀. Èmi ò ní change. Bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà. Bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ́ lára. Àní ìwọ kò lè pọ́n mi. Èmi máa ní ìfẹ́ mi èmi máa ní iṣẹ́ ti gbàgbé ni. Ó ti gbàgbé. Olúwa o ọlọ́mà tóbi lọ́ba o. Èmi máa ní bàbá. Ìwọ kò lè pọ́n mi kankan. Bí ìwọ bá fẹ́ pọ́n mi kí ìwọ mú wá. Owó ẹ wo bàbá ká gbé ọ̀rọ̀ pé mò ń ra bread fún yín àbí mò ń ra nǹkan fún yín ká gbé yẹn tì. Owó tí mo ti fún yín lóṣù yìí gan tábàlà fẹ́ calculate pẹ̀lú owó tá a fi ń pọn mi nínú ilé yìí kò yẹ kí n sanwó mi nínú ilé fóṣù kan. Bàbá extra owó tí mo ti ń fún yín nínú ilé yìí gan ó ti tó yín gan láti gbẹbọ wò mí bèrè tàbí lápẹ́ yẹ kí n máa sanwó mi. Ṣé ìwọ máa ń fẹ́ mi lówó ni? Pópó ẹ̀yin bí iná mi pé ṣé mi máa ń fún yín lówó yé oní máa pe àṣèré gbàgbé o. Ìwọ pè mí náà ṣe èrè. Kí ìwà adéhùn yóò jọ wá ṣe èrè. Èmi náà ṣe èrè. Ìwọ máa pè mí náà ṣe èrè. Ìwọ ti pọ́n mi. Bàbá máa bá ń fa ẹ mọ̀ pé mi ò gbádùn máa change ẹ̀ fún yín sí o. Ó yẹ fún mi ní kí n kí n pọn mi ẹlẹ́rọ̀ ẹ tó rí wèrè. Sórí kọ́kọ́rọ́ leléyìí. Bí ìwọ bá ṣe tán láti pọ́n mi, kí ìwọ pè mí. Ṣé wà ókè? Ìwọ bá yẹ yín jẹ́. Ìwọ máa lọ́gbà lọ́gbà. Tí wọ́n gbẹ mú ṣé ó gbádùn. Ṣé mo ti yàn yín? Ẹ ti rí kẹ̀kẹ́. Ní sábẹ́ mi tó ṣe é ní ẹ̀kọ́. Ayé máa ń rìn àwọn. Bàbá lè wọ́n fẹ́ mi lómi náà. Àìsàn ọ̀nà máa ń ṣe é sí ìdájọ́. Ṣọ́ọ̀ṣì yẹn ni. Kí ló ṣe yẹn àti bàbá? Bàbá ilé èmi mo ṣe máa pa àbá ìlú lẹ́yìn. Ẹ̀rín ọlọ́run ògùn alájẹ́ńgọ́. Àṣà ọ̀nà ẹ̀ ń ṣí èrè. Bàbá kí ló fẹ́ yẹn àti Mr. Fẹ́mi pọ̀? Ó máa ti kọ́ mi lé gbogbo ẹ̀yìn o. Ẹ̀yin náà rí ìsìn. Gbogbo nǹkan tó máa ń ṣe tí wọ́n máa ń sọ fún yín òun ní ìṣẹ́ tí wọ́n lọ yàn kọ́ńbí tí ọwọ́ yóò ti tọ́ gbọ̀n. Bàbá ẹ rọra. Ìyá Sọlá! Ibo ni ìyàwó yín wà? Ó máa ti kọ́ mi lé gbogbo ẹ̀yìn o. Ìyá Sọlá ẹ̀sẹ̀ wọ́n ká ló gbé wọn. Tẹ bá ní nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn. Bọ̀dá Fẹ́mi àti bàbá ní ìdòdò lórí bí bọ̀dá Fẹ́mi fẹ́ pọ̀ bàbá bá ní kò sí ní pé tí wọ́n bá ti sanwó wọn ò ní bomi lódò àtẹ́bá bí bọ̀dá Fẹ́mi ṣe wọ́ bàbá tuurutu lẹ́nu èyí. Wọ́n dẹ̀mí náà wọ́n náà dúpọ̀ bọ̀ lọ́n sọ fún mi pé bàbá àti bọ̀dá Fẹ́mi jà. Ṣé wàá lé tó yẹn ni? Àyà tó le gan ni o. Nínú tèmi tiẹ̀ ló wọ́n yẹn jà because ìkísí tó dá àwọn kọ̀ òun ló tún wọn kálé nìyẹn o. Èmi náà tẹ̀ wá rẹ̀ kẹ́ wọn ni. Ọjọ́ tó bá ṣe òṣì tó máa ṣe tó bá ṣe lọ́dọ̀ mi máa fọ́ ọmọ wọn lórí mi. Ìyẹ́sà àwọn oṣù tó ń bàbá wà nílé wọn ní ìdílé o.
kí ló dé ṣọ́nà tí a túnbọ̀ tán o ẹ̀dá ẹ̀rọnú ọjọ́ àti sùn kí ló dé àfẹ́mí èmi ni mo tó báyìí mo wà níbẹ̀ bàbá àtàpà kí ló dé. ara nǹkan tí mo máa ń sọ fún ẹ nìyẹn a ní kó fà wọn pípé sílẹ̀ òun ní í sìn òun lára òyà báyìí gbogbo wọn ló ń dúró ní méjì sí mẹ́ta wọ́n rojọ́ ni ẹjọ́ ni wọ́n sọ wọ́n kàn rojú ẹ wọn ọ̀rẹ́ wọn sọ rẹ dáadáa rárá nígboro wọn náà ló mú ẹ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ báyìí sí kó ṣe bẹ̀rẹ̀ ni. wọlé lára mi bá ti yá wọ́n gbà lọ́wọ́ mi wọlé ìwọ sáwà gbàdúrà kára mi yá. mo ti gbọ́ ara ẹ máa yá wọ́n gbà lọ́wọ́ mi. mo ní kó fún wọn lẹ̀ kó jẹ́ kó máa pọn mi o ní àfikọ́ máa sanwó òun ló ti dé lẹ́yìn sí omi tó ti torí ẹ̀ tó sọ gbogbo ara lédọ̀tẹ́ ẹ̀ òun ló ń pọn níta yẹn lọ́fẹ̀ẹ́ lófò yìí. sọ ti gbowó lọ́wọ́ wọn. owó ò ní mo gbà lọ́wọ́ mi ìgbó lọ́wọ́ wọn ń pọn mi lọ ni. o jẹ́ má parẹ́ kó jókòó o jẹ́ má parẹ́. mo gbé tí kọ́kọ́rọ́ ni. kọ́kọ́rọ́ ti bàjẹ́. ọ̀wá rà mí. ìgbà wo ni mo fẹ́ lọ sọ́jà lọ ra kọ́kọ́rọ́ ṣé ibi tí mo ti jókòó síbi tí mò ń tọ́jú ẹ̀ òun ni mo fẹ́ lọ sọ́jà lọ ra kọ́kọ́rọ́. káàsọ̀ ọjọ́ ọlọ́jà báyìí. kí ló fẹ́ lọ ṣe lọ́jà. mo fẹ́ lọ ra kọ́kọ́rọ́ fúnra mi. fẹ́ lọ ra kọ́kọ́rọ́ fúnra rẹ̀ ó jẹ́ má parẹ́ kúkú tó dé ọ̀la lọ́jọ́ ọjà. ẹ̀dá ẹ̀rọnú ọjọ́ àti sùn kí ló dé àfẹ́mí èmi ni mo. hello angeli mi ìwọ náà nǹkan ìwọ máa wo tẹ̀ wọ́n máa yọ sádùúgbò ṣá máa wọ orí ṣé mo ti ní máa yọ sádùúgbò ọjọ́ Tuesday mo máa dúró ṣé wàá pa pé tó wù báyìí. mo rí bẹ́ẹ̀ mẹ́kọ̀ọ́ ní ọ̀pọ̀ ṣe ní sáré ṣe. ok ọgbọ́. ṣẹ́gun kan nípa bàbá láńlá tí wọ́n ti kú. kò fún ọ ni sọ́dọ̀ bàbá láńlọ́ọ̀dù lè sọ̀rọ̀ òun ṣe é bàbá láńlọ́ọ̀dù ṣe kan tó gbò mọ́ ó wà ń bèbí aláìsí atókùnmọ̀pọ̀ amọ̀nà ọ̀run máa lọ ẹ̀ ó mọ̀ pé ilé ayé yìí ó yẹ kí wọ́n máa mú ilé ayé bíntì àti bọ́ọ̀n nílẹ̀ ó ní bless fún àìkàn ní o gbàdúrà kú tó bá ṣe ń bọ́ máa ń sọ̀rọ̀ báyìí kó máa bọ́ sínú mẹ́rin. tí èmi àwọn aláǹkọ́ mi yàrá yòlò làwọn èèyàn ń pọ́ mi ìtajà àgbẹ̀nu mi ti di everybody báyìí. ọ̀rọ̀ ọlọ́run ni láti kò tó bá dé fẹ́ni tó ń ṣe tó máa ń rí tí mo lè wọ́n sí ẹgbẹ́ ẹ̀ sí bí mo ìwà èkó lè lọ tọ́ílẹ̀tì sí ilẹ̀ bọ́ síbi tá ilẹ̀ ṣí omi ẹ̀sìn gbà kiri sọ tó dáfẹ́ ìfún alẹ́ ìkan tí máa fẹ́ sùn mo máa lọ ṣí omi ẹ̀ sóbi 6 hours mo máa fi lò omi tó jẹ́ pé fún ara wọn wọ́n jogún ẹ̀ lọ́wọ́ ẹ̀fọn dáàdì wọn ẹ̀gbọ́n dáàdì wọn tó jogún ẹ̀ lọ́wọ́ àtàlẹ̀ tí olùwọ́ ní àwọn tó wá ń ṣe gangan lórí omi lẹ́nu tí máa ń mú wọn lajú lẹ̀ náà lè sọ̀rọ̀ náà ẹni tó tẹ̀ lórí tó dára sí dáadáa. ọ̀lànà ló wá jẹni tí ìtẹ̀lé fi apájà tí ó lè sọ̀rọ̀ àbí bọ́ta rárá. ìyá ẹ̀ tó dára máa ṣe dáadáa. ẹ̀sìn tí ó mi ẹ̀yin ọgbọ́n fún mi kí ọ̀hún mi kókó kó báyìí bí èèyàn fún mi sáwọn ọlọ́run ò ní fèsì àdúgbò tó ń bà yẹn wó lọ fílẹ̀ kó lè bọ́. bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ìkàrẹ́ o omi ìkà bàbá olómi ìkàrẹ́ o omi ìkà ó lè mọ́ lára ìkàrẹ́ o omi ìkà ó tún máa ń fomi ṣàwọn kí ló dé omi ìkà ṣọ́nà tí a túnbọ̀ tán o ìkàrẹ́ o omi ìkà ẹ̀dá ẹ̀rọnú ọjọ́ àti sùn kí ló dé àfẹ́mí èmi ni mo tó báyìí mo wà níbẹ̀ bàbá àtàpà kí ló dé bàbá àtàpà ojú olúwa ń wẹ̀ o àṣejù bàbá àṣetẹ́ àṣejù bàbá àṣetẹ́ rọra ti jẹ́jẹ́ ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o ó máa lẹ́yìn o.
bàbá olómìnká. Bàbá olómìnká kí ló dé kí ló dé bàbá olómìnká. Ilé ayé ò lé kò gbà kólekóle ànílé ayé ò lé kò gbà kólekóle kò tiẹ̀ gbà kólekóle o. Ilé ayé àfọwọ́bà filẹ̀ ní. Ilé ayé àfọwọ́bà filẹ̀ ní o. Ilé ayé ò lé kò gbà kólekóle. Ilé ayé ò lé kò gbà kólekóle. Àní tá a bá ń sunkún ká máa ríran. Tá a bá ń sunkún ká máa ríran. Onílárí kò máa ṣẹ̀dá tó mọ̀ra. Lájú ẹ kò máa wòran. Onílárí kò máa ṣẹ̀dá tó mọ̀ra. Onílárí kò ṣẹ̀dá tó mọ̀ túmọ̀.